Àwọn ọlọ́pàá méjèèjì tí ẹ̀ ń wò yìí wọ́n digunjalè ní o. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti gbé wọn lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí òkété wọn bórù. Àwọn ọlọ́pàá méjì kan tí orúkọ wọn ń jẹ́ Sunday Adétóyè àti Ògúnlẹ̀yẹ Stephen tí wọ́n ń ṣiṣẹ́ fún igun iléeṣẹ́ ọlọ́pàá Zone 2 Command ní Oníkàn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbẹ̀wò lọ́rùn wọn fún ẹ̀sùn ìdigunjalè. Àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà ní ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti ṣíṣe iṣẹ́ ní ọ̀nà tí kò bá òfin mu. Àṣẹ yìí ló jáde láti ẹnu olùrànlọ́wọ́ ọ̀gá fún iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣàkóso Zone 2 AIG Mohammed Ali lẹ́yìn tí wọ́n farahàn níwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn àwọn ọlọ́pàá. Adétóyè pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ 279495 àti Stephen pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ 223521 àti àwọn méjì kan láti inú ikọ̀ fìjìláńtè tí orúkọ wọn jẹ́ Saminu Afusu àti Abidoye Fẹ́mi. Dẹ́rẹ́bà tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles John ni wọ́n jọlẹ̀ bí àpò pọ̀ láti jalè ní agbègbè kan ní Ọbádáoko ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 2023. Ìbọn méjì àti ọta ìbọn ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n yabo ilé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Mọ̀nsúrù àti Akíntọ́lá Sunday láì gba àṣẹ, tí wọ́n sì kó fóònù iPhone 5, Samsung kan, Tecno kan àti ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà méjì. Nígbà tí ó ń ṣàlàyé bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí náà, SP Usman Ayuba ó ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n ní Ifọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ láabi yìí tán. Èyí wáyé lẹ́yìn tí àwọn olùgbé agbègbè ké sí àwọn ọlọ́pàá náà wípé àwọn olè ń jà ní ilé àwọn, ni àwọn ọlọ́pàá yìí sọ wípé kí wọ́n ṣàpèjúwe irú ọkọ̀ tí wọ́n gbé wá. Eléyìí ló ran àwọn ọlọ́pàá Ifọ̀ lọ́wọ́ láti lè mú wọn àwọn adigunjalè náà tí olórí wọn ASP Ajayi Victor tó sì ti sá lọ. AIG ó wá ti pa á láṣẹ báyìí wípé kí wọ́n kó àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́. Ó sì kìlọ̀ fún àwọn ọlọ́pàá tó kù wípé kí wọ́n fi ewé ọmọ wọn létí, kí wọ́n sì ṣe ewé agbẹ́jẹ́ mọ́wọ́. Gbogbo ọlọ́pàá tó bá ti rúfin ẹ̀wọ̀n ló ń lọ o. Ẹni a ní ó sọ̀lú ó di olè o. Àwọn ọlọ́pàá méjèèjì tẹ̀ ń wò yìí adigunjalè ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti gbé wọn lọ sí ilé ẹjọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.